díẹ̀ nìyí tí iléeṣẹ́ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìjọba omi tuntun 2.0 ṣe tètè múṣẹ́ ṣe lórí ọ̀rọ̀ hajj 2024 kó gbogbo lè wà ní sẹpẹ́ torí pé ohun tá a bá ṣe lójú ọjọ́ ní bọ́sí ní wẹ̀lẹ̀mù àti pé gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe hajj 2024 ilẹ̀kùn ti ṣí sílẹ̀ gbàgàdà báyìí láti tètè wá fọ́kọ́lẹ̀ kẹ̀sì sanwó yín lójú ọjọ́ torí pé ààyè tó kù tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ ló ti ń sanwó wọn àǹfààní ìsọdíẹ̀díẹ̀ wà fẹ́nikẹ́ni tí ò bá ti rówó ẹ̀ lódìdí kílẹ̀kùn iye ìyọ̀ká kò lọ sáájì 2024 tó tì ẹ má wá fọ̀rọ̀ pé káàmọ́ ẹgbẹ́ apá báyìí máa bọ̀ wá sí iléeṣẹ́ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ní hajj camp olódò Ìbàdàn tó bá sì jẹ́lé akéde ìpínlẹ̀ Ọ̀yọ́ ló bá yá sí lẹ́sẹ̀ ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ wà ní former producers assembly nínú ọgbà ilé akéde oríta Basọ̀rún Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tètè máa pe 09040448451 09040448451 ìrìn àjò hajj 2024 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ìrọ̀rùn ló máa bá dé the Iznillah olùkéde Ọ̀yọ́ State Muslim Pilgrims Welfare Board. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. akírani kíkẹ́ ọlá kíkẹ́ ọlá kíkí tá a máa ń lò lọ́la àlìjẹ́nà pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatulahi wa barakatuh. akíra káàbọ̀ sórí ètò wa Al-Basira èyí tá a máa ń tẹ́tí gbọ́ láti lè ṣe rédíò Solutions FM 93.9. ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ̀ kí a farabalẹ̀ ká gbà nǹkan fìdílé àbí ká fìdílé nǹkan láti máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ. àwọn ṣéèkì wa tí wọ́n máa ń fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọn ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. ẹni tó bá ń bẹ ní jíjìnà ẹ pè wá sí tòsí pé ìdánilẹ́kọ̀ọ́ náà ti bẹ̀rẹ̀. àwọn sáàsì wa tí wọ́n tún máa fún wa lóúnjẹ ẹ̀mí fún talẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe bọ̀ wá. àwọn náà ní sáàsì wa Sulaiman bóni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ̀ ń jẹ́ kí a rí wọn pẹ́ wálé àtàfàdọ́n Muhammadan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá annabi wa àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé jùpọ̀nà tí annabi wa sallallahu alaihi wasallam tó fi lẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim
àfẹn tó bá pàdé Ọlọ́run ọba àlékè ọlá Allah pẹ̀lú ọkàn tó là kó níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú Ọlọ́run bẹ lọ́hùn àwọn tó lọ́n ń lò ní sábàbí mímọ gbọ́ ètò yìí Ọlọ́run ọba àlékè ọlá máa bá ní ṣàlékún àánú rẹ̀ lórí wọn wọlá àjọ kan sọ Ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah. Gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà táwa jẹ́ olólùfẹ́ òdodo tí à ń fọkàn bá ètò náà bí ṣe ń lọ tí a sì nífẹ̀ẹ́ Ọlọ́run látara wa Ọlọ́run balẹ̀kẹ́ ọlá má padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa wọlá àjọ kan sọ Ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah. Bákan náà iléeṣẹ́ Solution FM 93.9 Ọlọ́run má jẹ́ kí ó jóná. Gbogbo àwọn tí Ọlọ́run ní kó máa ṣiṣẹ́ ń bẹ̀ Ọlọ́run bá ní ṣàlékún àlùbáríkà wọn. Olóòtú ètò Adébáyọ̀ tí Àmíyù Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ rẹ̀ dàrú wọlá àjọ kan sọ Ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah. Ní alẹ́ nǹkan tí a fẹ́ gbéyàwó ẹ rí pé à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bò láti jẹ ìmáàmù àjẹ ìmáàmù ṣùgbọ́n àwọn èèyàn ń sọ pé àwọn ọmọ aráyè béèrè dáadáa ṣùgbọ́n ká tó lọ bí béèrè afẹ́ fàyè lẹ̀ fún béèrè dáadáa lálẹ́ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run gbogbo ká tó lọ bẹ̀ akọ́kọ́ fẹ́ fún gbogbo àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àáfàá tí kálukú ń pèrè láàfáà ẹ̀sìn ká fúnra wa nímọ̀ràn tó a sọ̀rọ̀ mọ́mù yẹn lọ àti sọ díẹ̀ ń bẹ̀ níjẹ̀jọ́ kì í ṣe nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ o rárá o àṣìnú ẹni tó ń bídí àlè halẹ̀ mọ́ o ṣùgbọ́n wọ́n ti gbégbèsè tí wọ́n fẹ́ gbé wọ́n ti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe so ṣùgbọ́n kákàn fúnra wa nímọ̀ràn yìí pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹnì pé nígbà táwọn sọ̀rọ̀ níjẹ̀jọ́ ẹnìkan pé ẹjọ́ ẹ má jẹ́ ká máa tasíra wa ẹ má jẹ́ ká máa so bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn padà ń pè nígbà tá a kó lórí ètò ká ẹ̀ẹ̀mẹ́ni tó pè ní ẹ ti kàn wọ́n léwo àwọn tí ó jẹ́ pé orí eku orí ẹja ni wọ́n fi ń já àfà so ẹ̀rí torí pé ètò wa kò mú èbú lọ́wọ́ àbẹ́ni kankan sọ̀rọ̀ àdákò èèyàn bí pé ìwọ tó bá ń ṣe lè kò sínú ẹ̀sìn tiwa ìwọ tó bá fẹ́ lọ́wọ́ à ń bẹ̀ lọ́wọ́ mẹ́rin ẹ̀ wa so ṣe rí ọ̀gọ̀rọ̀ yín tí ó jẹ́ wípé ẹlẹ́ẹ̀jókòó ti ṣe àfà àwọn lè ṣe káfíńtà àfáà ní àwọ ọlọ́lọ́mọ kí ó là wá ṣùgbọ́n ìtẹ́ ilé ẹjọ́kòó tì ìmọ̀ràn pàtàkì ni pé ẹjẹ́ awọ́ náà ti jẹ lọ́nà halal Ànábì wa sallallahu alaihi wasallam nínú hadith Abi Hurairah nínú hadith tó rí páwọn àbá náà ní akọ wa nínú 40 hadith Ànábì ní inna Allah ta'ala tayyib dádájọ́ Ọlọ́run ọba àlékọ́lá ọba tó mọ́ni la yakibalu illa tayyiba kò sì ní gbà nǹkan kan lọ́wọ́ ẹrú àfi tó bá mọ́ wa inna Allaha ta'ala amara al-mu'minin bima amara bihi al-mursalin Ànábì sallallahu alaihi wasallam ó ní Ọlọ́run pa àwọn olùgbàgbọ́ òdodo ó pa wọ́n láṣẹ pẹ̀lú irú tó fi pa àwọn òjíṣẹ́ láṣẹ hadith yìí gbogbo lè kí ó nílò 40 hadith iná fi máa bẹ̀rẹ̀ kí ó fún yẹn o so Ànábì wa ń sọ pé Ọlọ́run pa àwọn olùgbàgbọ́ òdodo láṣẹ pẹ̀lú irú tó fi pa àwọn òjíṣẹ́ láṣẹ kí ni tọ́lọ́run sọ fáwọn òjíṣẹ́ Ànábì wa máa yà wá ìpè Ọlọ́run ya ayyuhar rusul kulu minat tayyibat ẹ̀yin òjíṣẹ́ ẹ máa jẹ nínú nǹkan tó dáa tó mọ́ tó jẹ́ nǹkan halal Ọlọ́run tó wá sọ láì ààyè míì Ànábì ní Ọlọ́run ní ya ayyuhal ladina amanu mo pè yín olùgbàgbọ́ òdodo ṣé àti mọ̀ tọ́lọ́run pa àwọn òjíṣẹ́ láṣẹ òun náà ni pé kí wọ́n máa jẹ níbi kíni o in tó dáa tó mọ́ Ọlọ́run wá ní ya ayyuhal ladina amanu mo pè yín olùgbàgbọ́ òdodo kulu min tayyibati ma razaqnakum tìbí àyà ti talakọ̀kọ́ ya ayyuhar rusul kulu minat tayyibat wa'malu salihan ẹ sì ṣe dáadáa Ọlọ́run ní ẹ̀yin òjíṣẹ́ ẹ máa jẹun tó dáa kí ẹ sì máa ṣiṣẹ́ rí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà ẹ máa jẹ nǹkan tó dáa nínú tá a ṣe lárísìkì fún yín Ànábì lẹ́yìn ìgbà náà sùhábà tó gbàdí sí wa Ànábì wa dákọ arákùnrin kan tó jẹ́ pé ọpẹ́ nírìn àjò orí rẹ̀ ti ta kókó eruku ti mú dàrú inú ẹni tọ́lọ́run sì ti máa ń gbàdúrà rẹ̀ láyé òun lẹ́ni tó bá wà nírìn àjò wà ó wá ń tẹ́wọ́ sọ́lọ́run pé ya Rabbi ya Rabb Ọlọ́run ṣàánú mi Ọlọ́run ṣàánú mi Ọlọ́run làmì Ànábì wa ní ẹni tí sì ń tẹ́wọ́ yìí wà mọ́ tí amúhu haram in tí ń jẹ́ sẹ́nu rẹ̀ haramu ni
wa mashrabuhu haram inti mú síkùn ara rẹ̀ haram ni ṣé okay tí ma ní ẹ̀jẹ̀ ń tó dá mo rò pé oúnjẹ tó níìtì ni wọ́n ń sọ nìkan bẹ̀ wọn o ìparí àdìsí ti ń jẹ́ kó yé pé ọ̀nà àti jẹ àti mu lọ́nà halali ó ní nǹkan tó dá má gbọ́nà haramu wá jẹ mu rẹ̀ so Ànábì sì sọ bẹ́ẹ̀ nìkan pé tó wá fẹ́ jẹ́ ń tọ́ fẹ́ kọ́lọ́ ọmọ gbàdúrà rẹ̀ ìwọ sáà rí pé ó ṣe ọ̀nà àti jẹ àti mu rẹ̀ ní nǹkan tó jẹ́ nǹkan halal Ọlọ́run ti máa gbàdúrà rẹ̀ Ànábì wa ní ẹni tí ń tẹ́wọ̀ yìí ẹni tí ń jẹ haramu ẹni tí ń mu haramu wa malibasuhu haramu ẹni tí ń wọ̀ haramu wa gudiya bil haram tí wọ́n wá haramu gan kí ẹni tó jẹ́ dàgbà haramu wọn fi tọ́ dàgbà Ànábì ní fa anna yustajabu la ọ̀nà wo lẹ́rọ pọ̀ lọ́n lè gbàgbàdúrà rẹ̀ ẹni tó sì yẹ kọ́ lọ́wọ́ gbàdúrà ni yọ́ wà máa yọ̀ lẹ́nu pé báwọn ṣe wá ń jàrámù tó kódà ibi àrámù gan ni oríire wa ọmọ tí ń pè bá ní ìsìtìdọ́rọ́jù ni oríire tí bànújẹ́ máa ń gbẹ̀yìn ẹ̀ fún yàn kọ́lọ́ mọ́ fi sọ̀kẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́ ń kọ́ wọlé àjọ kan so rẹ̀ so oríire tí ó kalẹ̀ ní kọ́lọ́ ń kó sí fẹ́ nìkọ̀ọ̀kan wa tí bànújẹ́ ò ní gbẹ̀yìn rẹ̀ láìláì wọlé àjọ kan so Ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah so ìmọ̀ràn wa ni pé àwọn ànábì Ọlọ́run wọn níṣẹ́ lọ́wọ́ o kódà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó níṣẹ́ lọ́wọ́ o àwọn sàhábà wọn níṣẹ́ lọ́wọ́ o téèyàn bá fẹ́ jẹ́ ntí yóò máa sọ òdodo tó sì fẹ́ jẹ́ ọ̀nà àti jẹ àti mu kódà ẹ jẹ́ káwọn ọmọ òfin sẹ́kùn kéwò àwọn àfáà tó ti wá wà nídìí pé yóò kàn jókòó kalẹ̀ yóò máa fojú sálábò yóò káàkiri àdúgbò wípé ìyá alágbájá sẹ̀ tí tò bímọ ni torí òde súná ọmọ tí ó lọ àbí kò ní sẹ́ kankan yóò kàn jókòó ń retí ẹni tí ó sọ pé òun gbé ṣòro kan wá òun jẹ́ ẹjẹ́ǹtì oníṣòro so àwọn eléyìí ẹ̀ sáàfà o ayé ló dàrú o bí ìlú wa ṣe rí dáadáa ló jẹ́ ẹ̀mọ́ ìpérò àwọn bá ń láàfà o gbogbo ẹni tí bá sì ń kọ́rọ̀ lọ ọbẹ̀ àbájẹ pírò àwọn bá ń lọ ń tarí sí onímọ̀ọ́mù wọn ò lè táyé ẹsẹ̀ o torí pé ẹni tí ò tí ì rí tí ó jẹ tí ò tí ì rí tí ó mu tọ́wá jókòó tẹ́nìkan wá wípé òun lálàá kan ọmọ ń parẹ́ o kò mọ́ ń parẹ́ o yóò kọ́ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ilé ò lè lọ èyí sì lọ ọ̀dọ̀ wọn kankan sọ pé nǹkan kan mú yín yóò rí nǹkan kan pè sí gbèsè ayé rẹ yóò rí nǹkan kan pè so èyí wá dàgbà kọ́ wá náà àtijọ́ àti mu ẹ̀yin jẹ̀mọ́ inú tẹ́ ẹ fi lè ran àwọn ìmáàmù yín lọ́wọ́ tí wọn ò fi ní parọ́ ẹ dáwó jọ tẹ́ bá wò pé kàkà tí mọ́mú ò fi ní níṣẹ́ lọ́wọ́ wọ́n lè máa kó pọ̀nmọ́ wọlé láti ìlú bòmí so tàbí kúlíkúlí iṣẹ́ tẹ́ bá sàrí pé kò ní mú wà lálọ́ yóò máa yọ àyè ìrun àsùnbà àti mangiribi àti ṣáì fún wọn so tí ọjọ́ náà ti jẹ́ ẹ sì wúlé wo ọkẹ̀ jẹ́ pé yóò ṣòro díẹ̀ kẹ́ ẹ dáwọ́ ọ̀kadà kẹ́ni wọ́n máa dìlífà fún ṣàpẹ́ tí ọba fẹ́ yí lórí díẹ̀díẹ̀ yóò kàn lọ́mọ jókòó kájọ́ ọ̀ṣà ni wọ́n máa fọ ọ̀kadà rẹ̀ ṣiṣẹ́ lọ so àsìkò mangiribi ọ̀bọ̀ máa lọ́wọ́ tó dá àwọn ọmọ fúnra ga o àwọn ọmọ wóbè wọn ò ní kówó jíṣẹ́ pé o tó yàn wà ní skọ́skọ́ lọ díẹ̀ kó náà lè máa dúró lẹ́gbẹ̀ẹ́ títí kọ́ máa sọ wọn pé wá bì tọ́nù ti di méje tó gbé báyìí ẹ jẹ́ kí a mọ̀ ta àwọn èèyàn jẹ mọ́ ìmọ̀ jó nǹkan téèyàn bá ṣe awokọ́sáwo kò sínú ẹ̀sìn wa ẹgbẹ̀rún ẹni tí ń pè tí ń sọ pé ẹja máa ń bẹ̀ ní kẹ̀kẹ́ wí ẹ jáwọ́ ṣẹgbẹ́ ẹ̀yin tẹ́ máa ń pè wọn tẹ́ máa ń rò pé bóyá wọ́n fẹ́ bá ṣẹ́yìn gẹ́ ni iṣẹ́ wulẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ dì gbogbo ọtọ́ ọba ṣẹ́kù ń bí kó tó lọ́ ń wọṣẹ́ ìwọṣẹ́ èsì sí àáfà kì í sọ̀rọ̀ òṣòro in tó ọba ní ní ṣòro pé àáfà kó ṣàdúrà tó ṣe fún ọ ni pé àáfà kó sọ pé solution tó wá jẹ́ pé ìṣòro tó jẹ́ wọ́n ṣòro ara ni téèyàn lè lu àgbo sí sẹ́yìn máa ń pe wé àtàgbo ẹ bá wa jẹ́wé ẹ bá wa yígbò kì í sáwọn ìṣòro tó jẹ́ pé ọjà mi ọ̀yà wọn è jẹ́wé dégbò fọjà mi ọ̀yà ayé ń ṣe mí wọn è jẹ́wé dégbò fẹ́lẹ́yùn ẹ máa gbọ́ yí dáadáa ẹni tá a máa ń jẹ́wé dégbò fún inú run àgbo gìrì àgbo jẹ̀dìjẹ̀dì àgbo bà tó ti yé bá ní ìsìn òye ojú gbogbo àwọn nǹkan gbogbo àwọn àìsàn ara ọlọ́run dá ewé àti gbòfè léyùn káfi ṣe mọ́jọ wọn tàn kẹ́ tí a lẹ́rọ ṣùgbọ́n àwọn àṣòro tó jẹ́ wípé challenges yẹn
kì í ṣe ń tà ń jẹ́wéjégbò fún ọjà mi ọ̀yá kọ́ wa yọmọ tẹ̀mí ẹ̀yọ̀nù ayé tí wọ́n ètà kẹ́míìsì wọ́n ètà sórí gbogbo àwọn àìsàn tẹ́ ń tà kẹ́míìsì òun náà ló lè fi ewé àti egbò ṣe tó ti gbọ́ ẹ̀ mọ́jà wà fún ọ̀dọ́ ìlàmù ké ewé ń jẹ́ àsọ pé ewé ọ̀jẹ̀sẹ̀ sórí ewé tí ń jẹun déédéé irú tó lè rí lọ rà ní kẹ́míìsì ní fámásì irú àwọn àìsàn tí ń ṣèyàn tó gbé lọ fámásì un tó lọ lòògùn sí un a lè lo tìbílẹ̀ náà sí tí ọba ti lára mú un tí ó lọ ṣùgbọ́n àwọn àṣòro tá à ń sọ tó ọba ilé lọ fámásì àbọ̀ lọ kẹ́míìsì oníkẹ́míìsì tó lọ ọbẹ̀ tó ọba sọ wọ́n mọ̀ pé nǹkan ń ṣe ọ́ wọ́n sọ pé ṣe gbádùn sá ṣe wọ́n sọ fún yín pé ibi náà wọ́n sọ pé ọwá lọ fámásì oní ẹ̀jọ̀ ọjà mi ọ̀yá ni mo ní wá béèrè oògùn tí ń lò so irú eléyìn ọlọ́run là ké pè kágbára ayọ́mọ̀ká mi ọlọ́run là ké pè ṣe ti rí yàtọ̀ ẹ má jẹ́ wọ́n da nǹkan rú mọ́ yín lọ́wọ́ kì í ṣe torí pé ẹlẹ́rà àfà mi kẹ́mọ̀ sọ́kà sẹ́fà súnà náà wà ní àná kan wọn lọ ń jẹ́wé inú igbó yìí ni ọ ń jẹ́wé láti fi ṣòwò sára irú oògùn tá a lè lọ ra kẹ́míìsì kọ̀ lọ fẹ́ lọ kẹ́míìsì òun náà mọ̀ pé nǹkan Yorùbá ọ wà tá a lè fi ṣe tọ́jú ọ̀tẹ̀ntíkì egbòogi kan tabagun papọ̀ ọ̀dà afárá gbóná ìyún wà Islam ọ̀tako o lè lo tilẹ̀ Yorùbá o lè lo ti òyìnbó o lè lo ti ilẹ̀ Lárúbáwá kò sí ní tó lè lò lókùrú gbà tí ọba ti lẹ́bọ nú tí ó sì ní nǹkan haramu nú lọ́wọ́ tán o ẹ jọ̀ọ́ ìmọ̀ràn wa kì í ṣe pàǹbẹ́ nìkan kan wí so ti ṣe báyìí tọ́rọ̀ bá ta bọ̀ máa farabalẹ̀ lọ wò pé níbi o ti ń gbọ́n tó dùn mọ́ n ti ń dùn mọ́ wọn tí o kẹ́ àfẹ́sùn tọrọ bí n ta bá wọn kan bọ́rọ̀ lé ayé ṣe rí nu kálukọ́ wa lọ tún bẹ̀ sí ẹ má jẹ́ kí akẹ́wọ̀n àmọ́ wa dá wàhálà lẹ̀ tàbí kákan wọn kẹ́ àákan ní ń bá wí sẹ́rí òótọ́ ọ̀rọ̀ ìwọ gán mú òótọ́ ọ̀rọ̀ lẹ́mìí ààrẹ gbogbo ẹ̀yin àfẹ́ mú òótọ́ ọ̀rọ̀ gbogbo ẹni tó fẹ́ jẹun kéw tẹ́ ẹ̀ wúlò tó jẹ́ pé ẹ̀ ṣe wàhálà kéw tẹ́ ẹ ṣe kọ̀ọ̀tọ̀ náà dání ẹ sì fẹ́ jẹ́ máa mú lù ẹ fẹ́ máa fi ẹ̀sìn jẹun ẹ fẹ́ máa ṣàjíjọ lánàbí ẹ sì ṣiṣẹ́ ànàbí so ti báyìí kálukú wa ń kọ ajíjọ lánàbí ẹjọ lánàbí ẹ ẹ̀dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ẹ ẹ̀rìn náà rẹ̀ ìmọ̀ yín ọ̀tọ̀ náà dárìn tí ìbá wa ṣe kébìlù ṣe rí kẹ́yìn wa gúdù lóògùn kọ́ sọ pé ní oná ìjáde pò ń fẹ́ jẹ̀ máa mú lẹ́yìn tí kéwòye kò lè ka Kùránì kò yanjú kọ̀mọ̀túmọ̀ àdìsí Lárúbáwá ò lè bá sọ̀rọ̀ kọ́ gbọ́yé gbogbo ẹni tí Lárúbáwá ò lè bá sọ̀rọ̀ kọ́ gbọ́yé tó náà ò lè dọ́rọ̀ padà fún Lárúbáwá kàwé bá ń sọ̀rọ̀ Lárúbáwá máa wò pé ṣé ń pọ̀fọ̀ ni ẹ gbà pé kì í so ní kéw ẹ̀yin lẹ́ka kó ní kéw kì í so ní mímọ̀ ẹ̀yin lẹ́ka bẹ́ẹ̀ kéèyàn ó pèrè ẹ̀ ní pòfẹ́sọ̀ wọn á ní kọ́ wá bóyìnbó sọ̀rọ̀ ó sì lóun kàwé yunifásitì Nàìjíríà lọ́lọ́ ó sì lóun kàwé òun àtẹ̀yìnbó wà á lè sọ̀rọ̀ professor ńgbà tí èsè pé nínú èdè China ló ti gba professorship ẹ̀ so ẹ rí i pé nǹkan yẹn àáfàá tí ò lè bá Lárúbáwá sọ̀rọ̀ tí Lárúbáwá ò lè bá sọ̀rọ̀ tó yẹ pé bẹ́ẹ̀ bá mú Lárúbáwá wá wọ́n máa bá a tún ti ń sọ ni òun ni ó sì pé rẹ̀ lágbá àáfàá gbogbo Nàìjíríà kálukú wọn fúnra wọn lóye ìtẹ̀jẹ́ pọ̀ ńlẹ̀ Yorùbá yìí alimufti akbar lè kíní kẹwàá máa jẹ àwárọ̀ ha àgbà fáwa fọdílátù sheik ẹlòmíràn tó ní sheik kálukú wa pé rẹ̀ dáhùn yìí lọ ṣùgbọ́n tí lára wá jókòó báyìí ẹ máa gbọ́ nǹkan yasir sanos ìlàkánú mi ni so lẹ́nu àwọn ọ̀gá wọ́lọ́n ẹ jẹ́ ká gbìyànjú kọ́mọ̀ jẹ́ pé a fẹ́ jẹun ẹ̀sìn tá a ṣe wàhálà fún ilẹ̀ Yorùbá yìí ọ̀fàyè gbà tí ì bá ṣe dáadáa bẹ́ẹ̀ náà ló jẹ́ kí gbogbo òwò àáfà tó o bá ń sọ̀pọ́ọ̀tì kọjá wípé kí ìfàsẹ́yìn ó máa bá ìmọ̀ ẹ̀sìn àbí kí èèyàn ó tè lọ túbá o èèyàn yẹpẹrẹ pọ̀ níwájú Ọlọ́run nígbà tí Umar ibn al-Khattab radiyallahu anhu tó jẹ́ àgbà sàbẹ́ nígbà tó di àlífà àwa mùsùlùmí 30 minutes mo fi ṣe mọ̀ràn mo fi 30 minutes yòókù gba question so nígbà tó jẹ́ àlífà mùsùlùmí
ó ní ẹ̀yin mùsùlùmí ta'allamul arabiyya fa innaha min dinikum ẹ lọ kọ́ èdè Lárúbáwá fa innaha min dinikum torí pé nínú ẹ̀sìn yín ló wà ẹ lọ kọ́ èdè Umaru ní sọ bá ọmọ Lárúbáwá ni tó á jẹ́ pé ìdàkà kan sọ èdè lẹ́nu lásán ó ní ẹ lọ kọ́ o torí pé nínú ẹ̀sìn yín tó bá fẹ́ mọ̀ ẹ̀sìn Ìsìláàmù yìí Umaru ló sọ báwọn o Umaru ibn Khattab ó ní ta'allamul arabiyya fa innaha min dinikum ẹ lọ kọ́ èdè Lárúbáwá torí pé nínú ẹ̀sìn yín ló wà wa ta'allamul fara'id ẹ sì lọ kọ́ ìmọ̀ ogún pínpín fa innaha min dinikum torí pé nínú ẹ̀sìn yín ló wà Umaru ń sọ kí káwọn lọ kọ́ èdè Lárúbáwá ẹni tí ó wá mọ̀ èdè un kò gbọ́yé kẹ́nìkan wọn ní àwọn tó gbọ́yé gan sí wúlò fẹ́ sìn ẹni tó gbọ́yé tó wúlò fẹ́ sìn wàhálà tiẹ̀ wọn náà tó gbọ́yé tó fẹ́ dá sẹ́sìn kan rọra máa pa àwọn yẹn pé ẹja bẹ̀rù Ọlọ́run ẹja máa kírun má sọ kọjá báwọn ẹja bẹ̀rù Ọlọ́run ẹja máa kírun ká máa ṣẹ̀sìn ṣùgbọ́n kọ́ wá jókòó ẹ wá wo àdánwò tó ń wà ní Nàìjíríà yìí àwọn àfọwà jókòó wọn àmọ́ wá stampu ìkànnbẹ́ńsẹ̀ comparative kà síwájú oní ọ̀bọ̀ ta ó lé ní aburú wo ní bẹ́ẹ̀ bí àwọn àdíìsì tó yẹ pé tí Lárúbáwá bá ń ṣépè fún yọ́ ọmọ rẹ́rìn ni. Tamannata tumusi fakiha munadhira bigairi anai falijununu fununu bigairi anai falijununu fununu. So ẹnìkan tún táìpẹ̀ sórí pé kí nípa àwọn gbọ́ pé mọ́sálásí kan ní kárẹ̀ wọ́n tún ti pa ẹ̀yìn nígbà táwọn èèyàn bá ń jà fún màmù ẹ máa gbọ́ nígbà máa ń jà fún màmù so nígbà tí èèyàn tó lè pé tí Lárúbáwá ń bá sọ̀rọ̀ tí bá ń ṣépè fún yóò máa sáámi ni yóò máa rẹ́rìn báyìí ni irú ẹni lẹ́wà ní mo fẹ́ yọ àwọn àlébù tó wà nínú Sọ̀híhù Buhari jáde tàbí kó ní òun lòun fẹ́ sọ ìtumọ̀ àlùkùránì òun fẹ́ tú sédè Yorùbá Kùránì wo tó gbọ́yé irú ẹni ni ó máa sọ pé nínú ẹ̀sìn sáà lè ṣe nǹkan báyìí láwọn èèyàn náà wà máa pe ustaasu ẹni tọ́rọ̀ ń bá fẹ́ dà láàmú tí ó fẹ́ kọ́rẹ́sìn rẹ̀ mú délé ni ó máa táàpù nọ́lẹ́jì látara rú àwọn báwọn oní comparative ò ní sọ kọjá yìí rẹ̀ pé yóò sọ ibi tí Kùránì tó ti sọ pé ẹ kírun ibẹ̀ náà ó wà nínú Báíbù irú rẹ̀ kọ́ ni ó gbé ìdájọ́ ẹ̀sìn kalẹ̀ ẹ wo bàbá wa Dàúdù Dr. Dàúdù Àmọ́wọ́ Alága àfisọ́wùlá tó jẹ́ pé bí wọ́n ṣe ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sínú Islam tí wọ́n ń ṣe comparative tó tí wọ́n sì gbàgbọ́ yé ẹ̀sìn bàbá kéwo tí wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn wọn èèwà gbéra wọn sípò pé àáfàá làwọn lẹ́yìn kan kẹsàn pé tẹ́wọ́n àbá ti ṣe wá sí wọn ní sórí ibi tó dé òun ń bẹ nínú Báíbù chapter kìíní kan nǹkan àwọn tí ò wà tó nǹkan kan tí ò torí èékánná wọn òun ni ó wà bọ́ta ni ó mọ wá sọ yí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí òun náà ni pé aburú wo ni àdìsí ṣe fún Islam ṣé a lè jàjà nínú Islam àbá a lè jàjà ǹjẹ́ Buhari ó jẹ́ ìwé tá a bá lọ wo Sọ̀híhù Buhari yẹn ok bá mi ka Sọ̀híhù Buhari ní chapter 3 so Allah says ní àwọn ọmọ àwọn àfáà náà wà gẹ́gẹ́ ustaasu kìnnìkan ó pè lani ní ustaasu wàláhì téèyàn bá ń gbọ́lá fúnrú nǹkan bá ẹnìyàn yẹpẹrẹ láyé àtọ̀run torí pé kò easy ilẹ̀ Yorùbá yìí kọ̀pọ̀n mímọ̀ lé kíro ẹni bá wọn máa bá a dá sọ̀rọ̀ ẹ̀sìn àwọn àfáà náà aganu kalẹ̀ wọ́n mọ̀ ní ẹkú gbẹ̀jì sẹ́sìn ìgbìyànjú wo ẹlòmíì kò kí ó yẹ dúdú kó ṣe wàlímà lọ ọ̀gọ̀rọ̀ yín táwọn ọmọ yín ń ṣe wàlímà nínú agboolé tẹ́ ti ń pè án láàfáà ẹ fẹ́ bá yé ẹ̀jẹ̀ kọ̀fáàn kẹ̀kẹ́ ó kẹ̀sí wàlímà Kùránì náà tó fẹ́ kà wà má dìrọ̀ òun náà ní o òun náà wà lọ tó ńlá ìmáàmù onímọ̀mù wọn wọ́n fà kalẹ̀ nínú ilé wọn yọ àbórí múbárì wọ́n rán so ẹ jẹ́ ká gbìyànjú ayé tí advance kọjá báwọn
gbogbo ẹ̀yin àáfàá oníbídíà yìí tọ́ka jẹ́ pé ẹ̀kẹ́ gúùdù lóde àǹdáwákà lóde kọ́ ni àáfàá àmọ́wó gbà ńkọ́lá àáfàá ǹtẹ́ dàrú nú ẹ̀sìn torí pé àwọn èèyàn ẹ̀yin ò ní mọ̀ nkẹ́kẹ́ so ẹ̀yin ò ní mọ̀ nkẹ́kẹ́ ẹ̀yin èèyàn tẹ́ ń tẹ̀lé wọn wọ́n ń fa fàṣáà náà ni ẹ̀yin á máa béèrè ìdájọ́ ẹ̀sìn òun á máa dá yín lóhùn torójú ó tì kó sọ pé òun ìdáfà yóò sì máa sìyàn lọ́nà. Ànábì sallallahu alaihi wasallam nínú àdìsí Abdullah ibn Umar ó ní inna Allaha la yaqbidu al-ilma intiza'an yantasi'uhu min suduri al-ulama. Ẹ má rò wípé Ọlọ́run ó kó ìmọ̀ kúrò nígbà yà àwọn àfáà tó mọ̀ láíláí tí ó wà díjọ́ kan táwọn àfáà wà ní mọ̀ kí ó mọ̀ Ànábì ní láíláí Ọlọ́run ti fún mi láṣọ̀ránsì léyìn kò lè ṣẹlẹ̀ táyé ìparẹ́ walakin ṣùgbọ́n Ọlọ́run ọba àlékiọlá yaqbidu al-ilma bi qabdi al-ulama. Ànábì ní Ọlọ́run ó kó mọ̀ kúrò ńlẹ̀ pẹ̀lú kó máa pa àwọn àfáà káwọn àfáà máa kú hatta idha lam yabqa alimun riwaya kanu tó bá sì wọ́ ó lè wọ́ pé ata idhalamu yubuki aliman tó fi dé wípé tí ó bá ṣẹ́kù ní mímọ̀ kankan mọ́ tàbí tí Ọlọ́run ó bá ṣẹ́ onímímọ̀ kankan kù méjèèjì lọ́lọ́ ittakhadha nasu ru'usan juhalan inú riwaya mi ittakhadha nasu ru'asan juhalan àwọn èèyàn wà lọ mú nígbà tí ó wà tí ó ní mọ̀ àwọn èèyàn wà lọ mọ́ gbá àwọn agbárí fìfo mú àwọn èèyàn mọ̀ ní àwọn elders kálẹ̀ ní àwọn alájì wa àwọn ní chairman gbogbo muslim community àwọn náà ni wọ́n bá ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn jẹ́ chairman muslim community wọ́n ní wọ́n sọ fún wọn kó ń kí ó lọ́lẹ́ yà ní sọ́lù anabi kọ̀rìm anabi ní kọ̀rìm sọ́lù wọ́n fẹ́ fi akọ pé ní sẹ́lù anabi kẹrìm sẹ́lù anabi kẹrìm láyé náà sì sallallahu alaihi wasallam so ọmọ túmọ̀ kọ̀rìm alájẹ ẹ̀wọ́ra ẹ̀sì sàrà túmọ̀ nàbí alájẹ ẹ̀wọ́ra torí pé akọ̀rọ̀ fi pé kíní kọ̀mọ̀ túmọ̀ kàrímù ní ti kọ̀rímù ní pa nàbí. So according to what Allah says níbi ọ̀rọ̀ ẹ̀sìn ànábì ní irú àwọn bá làwọn yóò wà lọ máa gbá àwọn agbárí fìfo mú wàsú ìlú wọn máa bí ẹlẹ́rìí ìdájọ́ ẹ̀sìn fa aftau bi ghairi ilmin wọn ó sì máa dáhùn èèyàn lóhùn láì nímọ̀ kankan ànábì ní wà kọ̀dìdọ́lú wà àdọ́lú wọn ti sọnù wọn ó tó wá máa ju àwọn èèyàn nù tó o bá fẹ́ kí wọ́n máa kọ́ wà náà tí ó sọnù lọ mẹ́ntọ́ máa mú ní onímọ̀ tó gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ èyí tí ń sọ pé kẹ́ máa jájá tí ń dá sọ̀rọ̀ àbúrò oníbẹ̀rẹ̀ àdéṣì gbogbo owó tó bá jẹ́ pọ́lọ́n ti kádàrá sínà mọ́ tọ́lọ́n ti kádàrá pé àánú mi ò ní ilé ọba ńlọ́ wà á máa tẹ̀lé ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé ńlọ́ máa fi ẹ̀sìn rẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ ló ti máa táàpù nọ́lẹ́jì àpẹẹrẹ pé Ọlọ́run ò ní ọ lò fún dáadáa ni. Number 1 gbogbo owó tó bá jẹ́ yí pé irú ọ̀dọ̀ àwọn ẹni tó ti máa ń táàpù nọ́lẹ́jì ó làwọn àbá ti ń tẹyẹn rìn àpẹẹrẹ pé Ọlọ́run ìwọ ga àníyàn rẹ ọ̀dà sọ́lọ́n ló fi wá gbé ọkàn àgbákò àwọn àfáà tí wọ́n bà àlìkíámà rẹ jẹ́ wallahi táníyàn rẹ bá dá òní sọwọ́ bọ́ sí. gbogbo ọtọ bọ́wọ́ àwọn àfọ́ ológun àwọn àfọ́ oúnjẹ́lábì àníyàn tí ẹ gangan ọ̀dá táníyàn rẹ bá dá bókò nìkan lọ ọjà lẹ́yìn wọn o ṣùgbọ́n gbogbo owó tó bá jẹ́ wípé àníyàn tí ẹ gan ọ̀dá sọ́nà ò ní ìkíláàsù kò sí bá a ṣe lè pariwo tó inú ìgbèkùn wọn náà lọ́wọ́ o ila yawmil qiyamah torí pé Ọlọ́run ò rérò rí ọ ni ẹn tó lọ ń bá rorero yóò fún ní àáfàá àti ọ gáìdì sọ pé àáfàá yẹn pé ìwà dídá àbí kiri kan àmọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn kò ní jàǹbá rẹ gbogbo tó bá yẹ kó sọ fún ọ kò ní fi kankan sábẹ́ ahọ́n sọ o kò ní fi kankan sábẹ́ ahọ́n sọ o ẹ̀yin àáfàá ẹ bẹ̀rù Ọlọ́run kálukú rántí inú sàárè rẹ o ìwọ tó o bá ti mọ̀ kí abaláwo lọ máa pèrè babaláwo máa pèrè láàfáà mọ̀ ìmọ̀ràn kálukú lọ wá ṣẹ̀ṣẹ̀ sọ pé n tó ń ṣe òun wọ̀ndáyàn lónìí o ẹ má béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ mi o tó o bá ní sọ̀rọ̀ máa gbé wa sọ̀rọ̀ pé ayé ò ní lọ mẹ́sìn but ẹ ń forúkọ Islam ń pa àwọn èèyàn ẹ wá ṣẹ̀ṣẹ̀ àwọn obìnrin kan ti ń wọ márúwá ní ìsìn ọ̀pá kìtìmọ́ra ń wọ márúwá kí ló dé wọn náà wọ márúwá kọ́ jẹ́ pé bí ọ̀nà aláàlì ló ti gbà jẹun ju kó jẹ́ wípé
kọ́ ọmọ wa fojú sáláboyún káàkiri àdúgbò kọ́ jẹ́ pé máa parọ́ àbàyìn yẹ̀wò ìwọ̀ wá jẹ́ jẹ́ǹtì aládùá. Gbogbo nǹkan iná lọ fa burú sáwùjọ wa tí ò jẹ́ kẹ́sìn kọ́ yáwọn èèyàn. Iṣẹ́ àáfàá gẹ́gẹ́ ni pé ká kọ́mọ lẹ́sìn. Láfi máa ń dá ká pèrè sọ́kọ̀. Àpérò sọ́kọ̀ kì í ṣeṣẹ́ òdì. Mọ́tò wíwà ìyẹn ò gbà gidi. Kákáyé lẹ́sìn lolúwa fi ràn wá. Kálẹ̀ tẹ̀lé àṣẹ Olúwa ní. Kálẹ̀ tẹ̀lé àṣẹ Olúwa ní. Iṣẹ́ tí ní káàbọ̀ ó ṣe tí ẹ bá dòde súná ọmọ wọn ò wulẹ̀ kò sórí gun àfáà kankan bí òde súná ọmọ àwọn ni ó gboko jáde wàláhì kò sínú tí àkàkà tó ti bá ṣùgbọ́n orúfù ní tá àtakò súná ọ̀takò tó ti ṣe báyìí kì í ṣe pé tẹ̀yìn bá ṣe ó ṣe bídíà kékeré kankan o ṣùgbọ́n bó láti wá sọ kọ́tsọ̀ o pé níta báwọn bá wa tí wọ́n ń ṣe tí Islam ò sì wọ́gilé tí Islam bá wọ́gilé á fọ̀rọ̀ àwọn bàbá lẹ̀ ká ṣẹ̀ kórajọ ká ní kinní kan kò sábúrú ń bẹ̀ bọ́ kò sínú tí àkàkà tó ti bá mọ̀wẹ́rì kí ò lè rí tó ń ti bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run bàbá àtàná lọ́lọ́run fi bá wọn wáàyè sáwọn òde kọ̀ọ̀kan àwọn èèyàn rí pé ẹ̀jẹ̀ àpọ̀ àwọn bàbá ìkún wá bí súnú ọmọ kún fẹ́nu àlùbáríkà kún fi bá ní sọ́kọ ọmọ torí pé àwọn bàbá yẹn gbéra wọn pamọ́ ṣùgbọ́n gbà tẹ́yìn tòní tó jẹ́ pé oògùn lẹ́fẹ́ fi dá láṣẹ àwa náà wá ń jára kì í pé òwúlẹ̀ láàyè ń bẹ̀ kò sínú tí àtọ̀ wà sẹ́nu adọ́rì lọ́wà ni àbínú àsìmọ̀wí àbínú mọ̀kọ́dímọ́tò ìsíyà àbínú rìsálà àbínú mọ́ àtàmọ́ Malik àbínú mọ̀dáwánátùlì kúbúrá tí a mọ̀ màlìkíyànú sébẹ̀ lọ́wà àbí muktasaru Khalil sébẹ̀ lọ́wà pé níbi súnàmọ̀ ọ̀rọ̀ àkíkọ́ ò lè rí inú fíkìú kẹ̀kẹ́ kún á sọ pé ìjókòó alálàáfà ò lè rí ọ̀rọ̀ sílé níbi fíkìú kẹ̀kẹ́ kún á ní ìjókòó alálàáfà níbi ìyàwó ọ̀sọ́rọ̀ alálàáfà ń bẹ̀ kò sí wàhálà ìta bá ń ka ọ̀rọ̀ nìka ò lè rí ọ̀rọ̀ àfà kẹ̀kẹ́ ń bẹ̀ ké orígun àfà bí o wọn aláwọn àfọ òsè òtúbà tó bá sì nínú tí àìwọṣọ ìkànnù tí àti mọ́dá kọbi tó bá wà ṣùgbọ́n yìí sọ pé ká ṣe pàbùrú ni ibi tí wọn wà pé ọ̀sítọ́ ọ̀rẹ́rì rẹ̀ nù tíà tó wá débẹ̀ tó ní ọ̀rọ̀ wà kọ̀ sáàyè owó lẹ wá gbà ọwọ́ adìkọ́jọ́ ń lọ torí pé àwọn ẹgbẹ́ máa jàmùlàké ẹ bá ní fún ìmáàmù wa ní kinní kan láàrin ìṣẹ́jú márùn-ún kọ́sáré bá ní sọ̀rọ̀ lọ ìṣẹ́jú márùn-ún iṣẹ́ yín gẹ́gẹ́ gbé jùlẹ̀ ẹni ṣọ́ọ̀bù yín lẹ́wà ẹ̀ṣọ́jú agodi bára àtọkọ àti ìyàwó òun lẹ́run mẹ́jú bí wáìpà mọ́tò so àwọn kó nínú kinní àwọn kásí ńlá àwọn àfọ òlè sọ tọrọ kálukú wọ́n tún gbé kinní kan wájú bí oúnjẹ àwọn àjẹnù wọ́n níyàn kéèkì ni ẹ̀sìn ní ẹ̀sìn lẹ́ńsẹ̀ àǹkẹ́ àwọn òkè ìyàwó yìí àwọn àfọn olóòka báyìí àwọn wọn ti wọ́n rán tí ó tún wá ká kódà àwọn ẹni ayé mi ó wà wà níbi òde wọn á sọ pé ẹ̀yin àfà ẹ̀yin ọba sì ṣe kinní fún abá yìí àní á tún sọ kan lórí kinní àfà gẹ́gẹ́ sì ń kọ hip hop lóde bọ́mọ bá ajánà sì fi wá gbénu ajánà sì wá ń kọ́ lọ rání ẹ̀rí kọ́ máa ń burú ajánà sì wá ń kọ́ lọ wọn àjò gbogbo ènìyàn láti pa àwọn èèyàn lẹ́rìn-ín so iṣẹ́ àfà gẹ́gẹ́ lẹ́gbẹ́ jù lẹ́tẹ̀ ẹ̀sìn mọ́ ṣùgbọ́n wọ́n náà tá à ń bá sọ̀rọ̀ nílé tó yẹ pé irú ibi tó irú àrùn tó ọmọ ńláìkì náà nu kí àwọn tí ó dá yín lára yá ńgbọ̀ bá dénú sàárì ọmọ ọ̀gágbọ̀ yẹ́sì kankan ó kó lórí síìdì náà iná ń kà so bí kò bùlí mọ́ ọmọ bí bá dì mọ́ ńgbà tí kò àwọn àfà tọ́lọ́ bọ́lọ́ ń bá fẹ́ fìyà jẹ èèyàn yóò wá taari àfà tí ó bálì kàmá rẹ jẹ fún ọ ò ní gbọ́sì kankan yé ẹlòmíín pìtàn Islam 20 years ẹlòmíín ti ń la sàlátù ká ní ìsìn ẹni wá kàfátíà ó di tìpọ́n ti ràn ẹni ó béèrè ìrajọ́sìn ó di gbáhùn ṣébi táyé wá lajúdé tọ́lọ́n ti ní káyé olùjára wọ́n bá tiẹ̀ wọ́ tọ́lọ́n bá kẹ́rẹ̀ra pé kò séèyàn gidi nínú àwọn àfáà ládùúgbò ti yín ó sì borí social media kí wọ́n mọ́ lò rá dáadáa ó tún wá wà lórí social media kọ̀ọ̀kan rá máa sí kọ́ máa wo bu tó ti rí ìdánilẹ́kọ̀ọ́ kàkà kó o tún ṣe léyìn àwọn tí wọ́n máa ṣépè fúnra wọn tí wọ́n máa búra wọn èsì ọ̀rọ̀ kíní kan ti forí gbá kíní kan ṣe báyìí àṣírí lágbájá ńlọ tó wá ń lo waste data ẹ fún ó fẹ́ pọ́ lọ́hùn òróró rù ọ́ nù tọ́lọ́n bá róró rù ọ́ ọmọ kẹ́kọ̀ọ́ látòrí nẹ́ẹ̀tì yẹn ni ẹ̀kọ́ ẹ̀sìn gbogbo lágbájá ń ṣépè fúnra wọn kò ní kọ́ so kọ́lọ́n kọ́ sànù eléyìí ò ní ìmọ̀ràn ní ṣókí mo ti fi ìṣẹ́jú 6 lè ìbéèrè àti ìdáhùn náà fẹ́ gbà lálẹ́ so kọ́lọ́n bá lẹ́kọ̀ọ́lá kó ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa àwọn ìbéèrè bíi méjì kan wà táwọn kan sẹ́ndì sórí nọ́mbà tá a máa ń pè jáde yẹn ṣùgbọ́n mo ti gbàgbé kí n kọ́ jáde ìṣèrántí rẹ̀ mọ́ ó láti fi ń ṣe rìkọ́dín kéèyàn máa ń pè nọ́mbà tá a máa ń pè jáde ní ìṣó nọ́mbà tá a bá pè jáde ní so nọ́mbà tá a máa ń pè lọ léhun
so téèyàn bá pè ọkàn ń fi iná tó yẹ kó ra lò dàárọ̀ la lórí fóònù rẹ̀ ń fi ń ṣeré lọ́wọ́ nù so ní studio line la máa ń lò tá a bá ti wà nù studio báyìí tó bá ń pè tá a máa ń pè last time máa jóná orí fóònù rẹ ni o so tí bá 090 fún àwọn tá a wà nílùú òyìnbó àti pin ẹ̀ WhatsApp call àti pin ẹ̀ sórí social media tá a lè pè direct sí studio line ni o tá a ti kún studio kò wúlò fẹ́mi mọ́ o so àwọn tá a wà nílé 090 98 88 99 39 tàbí 091 2 mẹ́rin 29 39. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Okay. Ìmáàmù tí ládùúgbò tí yín wọ́n ń tasu wọ́n sì tún kọ́ mọ́ ń ké ọlọ́mọ bá yín ṣe ọmọ ní ìmáàmù gidi o ẹ̀yin jẹ́mẹ́ ní pọ́blẹ́mù bá àwọn òní máa fojú sálábòyún kàkiri àdúgbò kódà wọ́n tún sáfìlà fáwọn ọmọ lónìí ẹ dákun tẹ́ bá ṣe nǹkan tí ọ̀dà sí yóò ti mọ́mọ́ àti ilé bá yín sọ̀rọ̀ sí yóò ti lẹ́nu àti ilé bá yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. Allahu Akbar. Mo ń gbọ́. Àwọn àfáà ní tó bá jẹ́ ìlú tàpó ni àfáà ní ìlú tó tàpó ní rẹ̀ àfáà ní ìlú olóògùn oríṣiríṣi àfáà gidi ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì ká máa àfáà yàtọ̀ tó ní kí èsì àfáà ká tó lóògùn ọ̀gbọ́mọ̀ tó lóògùn àfáà ní olóògùn àfáà ní olóògùn àwọn àdúgbò ìrọ́jẹ́ dúdú láti lọ sí ọdún kan wá olóògùn ní káàpù wọn yàtọ̀ síra wọn wọ́n mọ̀mọ́ kó jẹ iye àwọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú ọjọ́ wa ní ọlọ́ àlọ́ ọ̀pẹ̀ni olóògùn ìrádì ẹ̀sìn gan jazakumullahu khaira ṣe ti gbọ́ ò ní aṣọ ṣé mọ̀ wọn ní ìsìn wọn ní problem pẹ̀lú rẹ̀ Yorùbá ní àti ìka Kùránì tán Kùránì ti ń sẹ̀ so ti yé báyìí ní ìsìn kọ́lọ̀ kọ́ sànù wa má dà kan tí mo tẹ́ fi máa ń sọ wọn o hello salamu alaikum. ẹnìkan ní kábàá ṣàlàyé bàdé àti kọ̀bùlì nínú mẹ́sẹ̀ táwọn èèyàn sẹ́ni lórí Facebook àti sọ lọ́njọ́ ní kọ̀bùlì oníkéyàn ò dérun kù èèyàn wà forí kalẹ̀ lẹ́ẹ̀mejì síwájú kó tó sálámà hello salamu alaikum. wa alaikum salam. Okay. Alama mi àtẹ̀yìn náà. Ǹjẹ́ kí ẹ bá fi àkíyèsí kankan nínú àwọn sọ pé wọ́n súnmọ́ yìí ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n ń ṣe tó ń ka kíá nínú gẹ́ẹ̀sì kan wà tí ó ṣe àwọn lọ bá àfáà yẹn wà ìṣẹ́gun nípa pé ìlú láti dárúkọ. Ọkọ̀ tì ní o kì í sàwọn alákọ̀ọ́tì ẹ o tẹ bá ráyè kó wọlé padà. Hello salamu alaikum. Wa alaikum salam. Okay sir. Alhamdulillah o. Allahumma amin. Ẹjọ́ bá ń tún Yorùbá sọ tẹ́yìn bá ti pè wọlé báyìí yá sáà máa ń gbọ́ àwọn Yorùbá kan ni ajé ò sí kí ni ẹ bá ń tún sọ sẹ́ẹ̀. Àní ajá ọ̀ràn imú rẹ̀ tí ọ̀gbẹ. Ajá ọ̀ràn imú rẹ̀ tí ọ̀gbẹ. Ẹran àkúrà ní ń tojọ́ sí. Ok imú ajé sí ìgbẹ́ ń tòótọ́.
náà ọjà ni o ok mo ti ń gbọ́ mo ti ń gbọ́ alámà mi. Àwọn náà gbọ́dọ̀ ṣe yín ní àmì ìjọba ọ̀fẹ́ kẹ́kẹ́ wà láàfin tẹ́rẹ́ tó bá ti wà lókè tí ń gbégbá orókè kéré tó ń sẹ́kì máa o. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ti fẹ́ parí pẹ̀lú wákàtí àmọ́ ẹ̀dá ẹ̀ máa ti dáyà kọ́nà dàgùn kó jẹ́ oyè kálukú láti jágùn ṣe àgàgbà ilẹ̀ Ìbàdàn yìí. Ọ̀rọ̀ ti di kalẹ́ o. Wọ́n ti dojú ẹ̀rù ṣubú àwọn tí ń tẹ̀lé ìlú fún wa. Ta ló wá mọ èyí ọ̀jẹ̀ tí ìbá ṣe ń tọ́jú ní òkè ọ̀rọ̀ yóò ní dàrú gbà kọ̀ọ̀kan. alámà mi jazakumullahu khairan so ọlọ́wọ́ jàrí yín pẹ́ o ajọ́ ọ̀ràn imú rẹ̀ tí ò gbẹ ẹran àkúrà nílé ká ṣẹ̀ṣẹ̀ gbọ́ wọ́n ní ẹran mọ́ yín tí ò gbẹ o so ẹ má rẹ ẹran àkúrà káàkiri o so kọ́lọ̀ ń kọ́ hello salamu alaikum. Alaikum salaam wa rahmatullahi. Náà. Àfàtà ló sọ̀rọ̀ látàpẹ̀tẹ̀. Ok sir. Orí ọ̀rọ̀ àkọ̀bùlé àti ìbàdí yẹn ni mo fẹ́. Pàápàá pé ọkọ̀ àkọ̀bẹ̀ àmì ìbàdí ẹni tó darapọ̀ mọ́ ẹ̀rọ lẹ́yìn ìgbà tí kọ̀bùlé ti gbé àwọn tí ó ń kírun lọ́wọ́. Kò tí ì sílẹ̀ nínú òun nígbà tí wọ́n fi ṣe àṣìṣe tó mú báàdì wá. Tí wọ́n bá wá sálámọ̀ tí òun náà ti kó sínú àṣìṣe yẹn láti ṣàtúnṣe. Náà ok ẹ má ti bá mi gbé ìbéèrè kankan báyìí kí n dáhùn ibẹ̀ yẹn dáadáa ṣe rí ọ̀rọ̀ kọ̀bùlé àti bàdí ẹni tí ó bá jọ ìmáàmù ti wá dáràn before kó tó wọ inú ọ̀nà méjì ni ṣe tó bá ti jẹ́ wípé ẹni yẹn bá ìmáàmù ní lásraka rùkú lásraka tó bá ìmáàmù ń bẹ Ànábì ni man adraka rak'atan min as-salah faqad adraka as-salah en tó bá rákà kan nínú ọ̀run ó ti bárun ìtumọ̀ kó ti bárun yẹn ni pé ṣé rí gbogbo ọ̀ràn tí an dá before rẹ̀ wọ́n jọ dá ni ó ti bárun wọ́n jọ dá ni so ó fẹ̀yìn pé ẹni tí ó bá bá man adraka duna rak'atin min as-salah lam yudriki as-salah ọkàn bàjẹ́ ẹni tó bá ń tó kéré sí rákà kan bóyá ìmáàmù ti gbórí òkè ní rùkú last raka ẹni yẹn kò bá ìrun ṣùgbọ́n níládà jàmá máa clear rẹ̀ dáadáa ọ̀rọ̀ ẹ̀sìn ní rúntínú tàwa máa ń dùn sí lélẹ̀ so àfáàtì bá ń jóògùn kò wúwo tí wọ́n sọ yóò léye kó wọn kàn máa lórí eku káàkiri kọ́ máa lórí ẹja káàkiri ní ọmọ bá káàkiri so irú bá ti sọ ní ìsìn lápẹẹrẹ ìjọ jímọ̀ ìmáàmù ti gbórí òkè ní second raka kó tó join jímọ̀ ọba jímọ̀ mọ́ zuri ló fi kí torí wọn èdá jímọ̀ kí tí mọ̀ bá ti lè gbórí òkè ní second raka gbogbo ẹni tẹ́ máa ń gẹ̀rùn ọba jímọ̀ àjọ náà onílàdà àjẹmọ́ ni tó bá sálámà báyìí raka 4 ló mú wá ṣùgbọ́n tí ìmáàmù bá wà ní second raka tó sì bá ní rùkú ọba jímọ̀ raka 2 rẹ̀ náà ló kì ok nígbà táwọn ibi wa sọ pé tó bá ti bá máa mú ní tó bá rákà kan ó ti bárun àwọn àfáà ni ó ti bárun gbogbo ọ̀nà tí máàmù dá wọn jọ dá ni tó sẹ́wọ̀n pé tó bá jẹ́ pé kọ̀bùlì ní máàmù dá ìmáàmù òwúlẹ̀ ní tí ìtú ọlẹ̀ gan tẹ́lẹ̀ already tí ó wulẹ̀ fi sán ẹ wulẹ̀ jọ sẹ́yìn ṣùgbọ́n tó bá jẹ́ pé báàdí ni sàkó túmọ̀ kọ̀bùlì ni pé kí máàmù ó forí balẹ̀ lẹ́ẹ̀mejì síwájú kó tó sálámà ṣùgbọ́n báàdí ni pé ìmáàmù ó ti sálámà tán tí wọ́n bá ti assalamu alaikum assalamu alaikum warahmatullahi ìwọ ó dìde ń tiẹ̀ láti ṣàgbèsè àwọn rákà tó ti bọ́ fún ọ aroore tọ́lọ́run ṣe fún islam nù kò sí ìrẹ́jẹ nínú islam in tó bá bọ́ fún ọ̀nù rún ọ̀sán padà ọ̀sẹ̀ sí míì tí ò sí yàn béèyàn bá lọ bí inú ilé ìjọsìn míì gbogbo hallelujah tí wọ́n bá ké kó tó wọbẹ̀ wọ́n ti ké lọ́ntì ẹnu gbogbo àtàwọn tí wọ́n pa wọ́n ti pa lọ́nu ntọ́ bá lọ́wọ́ máa ṣe lọ ṣùgbọ́n ní islam bí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀rọ in tó bọ́ fún ọ torí pé kì í ṣèrun máàmù kì í kẹ́sẹ̀ pé lọ sí sẹ́rímọ́nì ní mọ́sìkì kírun máàmù ó fẹ́ kírun tara tiẹ̀ ó nídìí irun ó ti kíráka lọ tó bá sálámù wá san gbèsè ẹ̀ padà kò sí rẹ̀ jẹ́ mọ́sálásí tó ti báyìí lẹ́yìn kí n bárun kí n san gbèsè tí n bá so
tí mọ́mù bá yẹ kí ọ̀ràn tó dá ó lérun kún ni ẹ̀yìn ìgbà tó bá sálámà ni yóò tó san gbèsè rẹ̀ tó ń bá ti asálámà lẹ́kọ̀ọ́ tí lẹ́sàn kó wò lè mọ̀ ìwọ kàn dìde ọwọ́ kí wọ́n wá rí i pé ìmáàmù sálámà tán ló bá tún ṣe Allahu Akbar ló bá forí kẹlẹ̀ ìwọ mọ̀ complete irun tiẹ̀ lọ nígbà tó ti jẹ́ pé o ti bá odidi rákà kan lẹ́yìn ìmáàmù lẹ́yìn ìgbà tí wọn náà bá sálámà tán ó san gbèsè yẹ torí pé ẹjọ́ dá ní ìtumọ̀ pọ̀ ọbárun nu ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọ̀báràkà last sujud lọ́ba àbẹ́ ti gbórókè ní last raka tí mọ́mù sì ti dáràn bàdí ìwọ tí wọ́n ń ṣe gbèsè irun rẹ lọ ni mọ́mù wá forí kanlẹ̀ ó kírun tiẹ̀ pé ní òní bá wọn san bàdí ṣùgbọ́n kọ́bùlì ìmọ̀mù òwúlẹ̀ lè tú ọ́lẹ̀ ọ̀lọ́pṣàn ẹ̀jọ̀ san ni kódà kọjá wípé ìntọ́ ọba kò tó rákà torí pé kò tí ì sàlámà débi kó yóò tú ọ́lẹ̀ ó dìgbà tí mọ̀mù bá sì tó sálámà kó tó tú ọ́lẹ̀ so wallahu ta'ala a'lam. Náà ìbéèrè mi. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Látẹ̀lẹ́bú. Alamami. Wa alaikum salam wa barakatuh. So bàbá ti dàgbà wọ́n sì ní wọ́n tún yan káńsù wọ́n mọ bárun lọ àwọn tí ẹ fẹ́ tán renu ẹlòmíì fẹ́ lè lọ ṣe ilẹ̀kùn síbi mú bàrí pé ẹnìkan kò ní kírun o ní ọba kúkọ máa gbé lọ so kí ni wọ́n ń gbà ń bẹ̀ tó fi adi kẹ́ńjà sí máàmù ẹni tí ó àgúrù lóògùn òun náà ló ọjẹ́ máàmù tí wọ́n sọ wọn pọ́gùn nẹ́fẹ́ ká lórí mú bàrí ni kéwù tí ó yanjú tẹ́lẹ̀ gbàlejò sínú ìlú tẹ́bà mọ̀ ní máàmù gidi ọmọ ṣe fún yín o ó ṣe kéèyàn mọ́ ní máàmù tó ta sánsán ẹ wò máàmù Ògbómọ̀ṣọ́ ó kilẹ̀ ó ta sánsán so pẹ̀lú mọ́ ẹ wọ àwọn mọ́mọ́ àwọn olùkọ́ kan ẹ wọ àbáwá mọ́mù Ìbàdàn kò sígbà tí ẹ lè jókòó tí àbáwá mọ́mù Ìbàdàn báyìí wallahi ọmọ akẹ́kọ̀ọ́ ni fún mọ́bí láìláìláìláwà tínú yẹn ọmọdé pé alhamdulillah àwọn abẹ́lé striker ni wọ́n bí a tó ṣe dàgbà àwọn tí wọ́n dàgbà gan kí ó ń bẹ lára wọn ìwọ tó ajọ́dọ̀ àwọn tí wọ́n dàgbà a máa ń kẹ́kọ̀ọ́ sí nínú tèmi máa ń kí sáà máa jókòó tí àbáwá mọ́mù Ìbàdàn ni ìwọ tó ajọ́dọ̀ wá ń jórí aláǹgbà káàkiri òkè òyìnbó yanjú kò sí kẹ́kẹ́ ọ̀kà ara ni àbí kọ́ máa lòde kọ́mọ dákà káwọn obìnrin olóbìnrin ọmọ jùdí kọ́mọ sọ̀sọ̀ látúrọ̀ kan káàkiri ní 2023 tí ó ti parí táwọn ọwọ́ 2024 20th century lámọ̀ wáyé 21st century so láti àbí lẹ́yìn tó wá ń sí wọ́nà káàkiri kọ́sàánú wa 090 hello salamu alaikum okay mo ń gbọ́ sà mo ń gbọ́ à ń gbọ́ yín à ń gbọ́ o salamu alaikum. à ń gbọ́ yín máa sọ̀rọ̀ yín lọ. Jazakumullahu khairan. Okay, fún yín tí mo ti gbọ́ mẹ́sẹ̀jì yín báyìí. So ṣé ẹ rí pọ́blẹ́mù lórí ṣé rí ìlú yìí Yorùbá lágbára gan o. Ṣé rí àwọn kan àwọn náà wọ́n ń ṣe rúkìá tàgàkẹ́ ọ̀gọ̀rọ̀ alùsìn ọ̀pọ̀lọpọ̀ náà tó pèrè ló ń sún náà tí wọ́n ti mọ̀ pé ìlànà rúkìá ẹni tó expose ẹ̀ tí gbogbo ẹnu mi gbà tí wọ́n jáwọn èèyàn sí ìlànà rúkìá èmi ò ní mọ̀ sọ pé nílẹ̀ Yorùbá ṣùgbọ́n bá dẹ̀ táwà wáyé tó jáwọn èèyàn sí tí wọ́n ń tú tí àti kálukú ti ní lé pamọ́ pé ó ní àdébí sọ báyìí bí bàbá wa Alhaji Isa Akindele ni àbí sọ wùlọ wọn ò wá tẹ̀ báwọn èèyàn ṣe ń tẹ̀ yìí tí wọ́n bá fẹ́ fi kó nǹkan jọ láyé ìrùpẹ́ nìkan ní nǹkan tó hàn so wọ́n ń ṣe lillahi wa rasulihi ṣùgbọ́n àgbàǹdé Alhaji ọ̀tún mọ́ sọ́dọ̀ mi kẹ̀ ṣé bá ti sọ ẹ̀yin náà lọ sí nígbà táwọn èèyàn wá sí ṣọ́ọ̀bù kìíní tákàlùkù sí ṣọ́ọ̀bù ẹ̀ àwọn brọ́dà kan wà fẹ́ iṣẹ́ mọ́ kálukú náà kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń pẹ̀lẹ̀ lórí kíyà tó bá ń kakùrà níbẹ̀ yóò kó gbàjúbò
tí yóò kó gbàjú kí inna lillahi àǹjẹ̀núgùn ò lè jáde báyìí ọ̀pọ̀lọpọ̀ kò tiẹ̀ ṣe rúkìá mọ́ wọ́n fẹ́ lómi lóògùn tí ó wíìkì tẹ́ pé táwọn fámìlì bá rí i pé nǹkan ti sàwọn èèyàn wọn tó tọ́ kálukú náà sẹ́yìn kí Nàìjíríà kò sówó sẹ́ríbi tí ó sì bá ti pọ̀ oríṣiríṣi ìrùrí ni kálukú wa modernize ẹ̀ àwọn èèyàn kan náà wá lọ gọ sábẹ́ súnà àníkan ló ń fi jálábì ilẹ̀ ní tí máa ń dùn àwọn iṣẹ́ róòtọ́ ọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ sọ o ẹnìkan ló ń fi jálábì ilẹ̀ tó ní lórí social media ni ó ti yá àwọn èèyàn lọ́ba ní òun náà ti fẹ́ mu ó léwọn ti dà fáwọn súnà báyìí òun àmọ́ ṣe rúkìá fáwọn èèyàn mo ní jó síjó rúkìá bíi bó ó bá yé àwọn èèyàn jẹ báyìí kálukú wà á tẹkiní wọn wà bíìlì àwọn èèyàn àní wàlọ́ọ̀hì mo ti mẹ́nìkan tó sọ yìí pé káwọn èèyàn kọ́ ṣe rúkìá test so ó lẹ́nu wọ́n san 80,000 ọ̀rọ̀ tí wọ́n sọ ti pẹ́ o yí pé àwọn àjànú tí ń bẹ lára ẹni tó ń fẹ́ bá wọn léhùn àjànú yẹn pọ̀ pé wọ́n kọ́ san 80,000 ẹni wọ́n sì gbé wá látẹ̀kọ́ ni labá àtẹ́ǹdì sí ẹni tá à ń sọ yìí àti nǹkan kan ò sí wọ́n gbé ẹni kú lọ́dọ̀ àfáwọn wọ́n wá pé àwa lọ pàdé àkọ́ra ń jẹfẹ́ ni àti gbogbo ẹ̀ ní ma fẹ́ bẹ̀rẹ̀ rúkìá fún lọ́ba ní ẹ̀yìn àfẹ́ ẹ̀mọ́ wùlẹ̀ dára yín láàmú nǹkan kan ò ṣe wọn sẹ́rí ìyá ìlò ń fẹ́ dà láàmú ṣùgbọ́n náà òun ti dùn nígbà tí dìdìrín táwọn lọ́dọ̀ rẹ̀ tó ti ní rúkìá test kan àjẹnú kan bẹ lára àwọn tọkọ bíi wọn létí tàwọn ń wò ó níbi tó ń ti rìn káàkiri náà sọ fún òun pé ìyá òun ní í ṣe òun wá òkè tó wáyé pé ìyá òun ní í ṣe òun wà bá náwó gidi sam pé lòun fi ń ṣe bẹ́ẹ̀ ni pé orí ìhun dàrú nǹkan kan ò ṣe wọn dìdìrín káàkiri ni wọ́n lọ mú 80,000 wá fún tẹ́sítì láì tí ìbẹ̀rẹ̀ ẹsẹ́ so ìtẹ́ẹ̀sọ òótọ́ ọ̀rọ̀ ni Yorùbá ní ẹjọ́ ìṣẹ́jọ́ ẹni káwọn máa dá so téèyàn bá kó 10 jọ ẹ̀ẹ́rì 2 tọ́jọ́ lóòótọ́ ọ̀rọ̀ kálukú tí a ń lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ẹlòmíì ò ríṣẹ́ kankan sí mọ́ àwọn náà ti ń ṣe rúkìá àwọn wo wèrè àwọn wo kìíní kan wọ́ọ́lọ́ máa ṣàánú wa bí ìlú ìṣèrí ni tó ti bá ìlú tí ọba jẹ́ kó sì bá pọ̀ oríṣiríṣi nkẹlẹ́ mọ̀ rí bẹ́ẹ̀ so kọ́lọ̀ ń kọ́ ṣàánú ṣùgbọ́n àwọn olóòótọ́ wà so ọ̀nà àtijọ́ àti mú làwọn èèyàn sọ́dà o kì í sọ̀rọ̀ jihadi kankan o kọ́lọ̀ kó kéèsì a kọ́ ọ̀làdọ́ kan sọ̀rọ̀ náà ìbéèrè mi 09098889939 hello salamu alaikum. Wa alaikum assalam. Naam. Naam sa. Àdánwò tí wọ́n ń kà ọkọ̀ jẹ́ àṣẹ́sí àtẹ̀wé tí wọ́n ń gbà. Ọlọ́run dákun ṣàánú wa o. Ọ̀pọ̀lọpọ̀ ń ta kẹ́gbẹ́rú ẹ̀kọ́ tó gbà serious. Ìbéèrè mi nílé ìjà rẹ̀ ṣe. Kí ló pàtó kí àwọn tá a kà fi fi wọn sílé tí ńlá? Àwọn ẹgbẹ́ wọn tó wá ń ta kò fi ẹ̀sìn pé kò sí ẹ̀hà kò sí ẹran gbà. Ó yẹ kí wọ́n gbé pọ̀bọ̀ pípa àwọn ọ̀ka ní onídìílé àwọn o àti ẹ̀hà o. Ṣubú àníyàn fi ń ṣe bẹ̀ ní ló fàbà tó jẹ́ pé dókítà ìláyàtọ̀ náà kápẹ́ńtà ìláyàtọ̀ náà ó ń ké sá ìlànà ẹ̀kẹ́ tó dá wákà. Ká tó bá yẹn rẹ̀ ká tó dá wákà ntọ́ fà tó jẹ́ pé ẹlòmíì ọmọ wò pé ńgbà bàbá wo ò ṣe nǹkan káwọn ọmọ wa sọ pé a rí ipá ṣe sáà ní dọ́mà àlè báyìí bàbá làwọn èèyàn ń sìn ilẹ̀ Yorùbá yìí hírò tó ti lọ àwọn tó ti lọ pé ìlànà àwọn bàbá wa irọ́ kálukú sì ń pa so in tí ọba ti sẹ́rí Yorùbá ní àbòsí lọ tó pọ̀ Yorùbá ní àbòsí ẹ̀yin kò ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ kí wọn ò fi ìwà Yorùbá lẹ̀ àyàfọ̀ àwọn kọ̀ọ̀kan tọ́nà ọba àlekọ́ lábàṣàánú ṣé Yorùbá tí ó jẹ́ àgbàdo dé ìgbẹ́lẹ̀ olókù tí ó jẹ́ àgbàdo débẹ̀ tí wọ́n rojọ́ gbogbo bí nǹkan ti ń lọ tó wá kulé bí mẹ́ta wọ́n àjùsùkú ọ̀gàdo nù wọ́n nẹnu nù ọba tí a fẹ́ débi ẹgbẹ́lẹ́ nǹkan ara mi ẹ̀yin náà ti mọ̀ kálukọ́ àwọn yìí ramẹ́lẹ̀ ó sì ti jàgbàdo kó lè bá ráyè sọkún so àbòsí náà kọ̀tànú ẹ̀jẹ̀ náà ẹni tí a ń pè Yorùbá lẹ́bù ni kọ́lọ̀n kọ́ sànú wa a máa sọ náà ni so a sì máa pàwọn èèyàn sákìyèsí pé kò sí al-khayru kulluhu fil-ittiba gbogbo orí pátá tó o bá fẹ́ rí ibi títẹ̀lé súnà nàbí ni wọ́n sáà máa bèrè wà fà pé sànàbí ṣe báyìí àwọn èèyàn tó wà máa ń parọ́ mọ́ nàbí o ọmọlídìí ọ̀ parọ́ mọ́ òkè tó fi dì sìn ṣé kò yẹ kó rí èèyàn pépé bóòlù yóò sì máa ṣe mólúdì dì sìn àníkàjẹ sọ pé ọ̀dà náà mólúdì dáa wọ́n bí èèyàn lóṣù kẹta ẹ̀ ń sáyẹ́ rẹ̀ lóṣù karùn-ún ojú ọ̀run ni o tó ti báyìí nìsín àwọn èèyàn wá sí wọnú Ramadan ni ẹ̀yin náà máa ń sọjọ́ bí ara yín bá wọn kálukú wa mú déètì tó wù ẹ wà rí i pé ẹ̀kọ́ wò la fẹ́ kọ́ bí mólúdì bàbá lágbájá yìí àròyé lásán lágbájá kan ogori òkè lọ kò rí ládà ọyàn kìnnì kan ṣé òkìnnì kan wọ́n rìn inú omi nǹkan kọ̀sọ̀rọ̀ ànàbí ń bẹ̀. kọ́lọ̀ wọn sànú wa wọ́n ju ṣé òkìnnì sínú petrol wọ́n sáná sí kòjò ọ̀dà ọlọ́run ó kíyèsí inshallah
bó ti wù kó lè tó nínú ìlú kan bó ti dájú pàrọ̀rùn fáwọn kan nínú àwọn àtàyè ọ̀rọ̀ lọ́rùn káwá mọ́ wọn ọba olóore káwá mọ́ wọn ọba olóore. Alhamdulillahi rabbil alamin. Àní ìrìjìbá lórí tèyìn ètò Al-Basira. Àmọ́ jẹ́ ká gbọ́ ìkéde pàtàkì tí a ní fúnra wa ní ọjọ́ mẹ́jọ òní pẹ̀lú ìyọ̀ǹda àti àṣẹ Ọlọ́run. Wáàsí ìta gbangba yóò wáyé ní mọ́sálásí Súnnà tó wà ní àdúgbò Kuala Junction ní Akala Expressway. Wọ́n pè bẹ́ẹ̀ ní ọ̀họ́ after Kuala Junction Akala Expressway Ìbàdàn ní déédé aago 9 àárọ̀ gẹ́rẹ́gẹ́. Àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa fún jẹ́rìn náà ni àwọn sásùn àti àti ń gbádùn wọn látẹ̀kan yìí. Sásùn Suleiman, Buni Ibrahim, Abu Ibrahim, gbogbo àwa tí a wà ní àpáta challenge nínú Ìbàdàn. No place is too far where the value can be delivered. Kò síbi tó jìnnà níbi tí ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n bá ti ṣàlàyé fún wa. Àkọlé tí wọ́n bá a sọ náà ni Traps of Shaitan and Way Out. Masoidu Shaitan wa Turukun Najati Minha. Àwọn ọ̀nà tẹ́sùn dẹ àwọn pápẹ́ èṣù àtàwọn ọ̀nà tí a fi lè bọ́m̀bẹ̀ kọ́lọ̀ má jẹ́ kí a bọ́ sínú ìta ti bọ́m̀bẹ̀ kọ́lọ̀ jẹ́ kí a rọ́nà àbáyọ. Àwọn tájọ mẹ́tò wá sí ti gbọ́ wa ní alẹ́. Bákan náà wá sí ọlọ́sọ̀ọ̀sẹ̀ tó mú wáyé ní mọ́ṣáláṣí ńlá ọjà àbá ní ọjọ́ Wednesday. Eléyìí náà tún wáyé ní mọ́ṣáláṣí ńlá ọjà àbá ní ìlú Ìbàdàn. Òun náà ni yóò jẹ́ grand final tí yóò jẹ́ final one pẹ̀lú ìyọ̀ǹda àti àṣẹ Ọlọ́run ní déédé aago 5 òun náà ni yóò bẹ̀rẹ̀. Gbogbo àwọn tá a ti ń wá akíwa kúyànjú gbogbo wa tó sì wá rí náà àdéhùn tí wọ́n ṣe fún wa lọ́jọ́ yìí wọ́n mú ṣẹ pẹ̀lú ìyọ̀ǹda tó nípa àwọn àdúrà tí wọ́n bá aṣáré ìmúti fún coordinator. Sọ àwọn adájọ́ mẹ́tò wá sí ti gbọ̀nyìn àfọwà Yusuf adéwàmbí ni àwọn ojú ẹ̀rọ afúnṣà àti àwà yìí ọ̀gbẹ́ni alẹ́bàtì Àmíyù àti ọmọ ìyá wọn dáadáa Ajíbọ́lá Sàlámì ó ti yé wa àwọn náà ni wọ́n tẹ̀ta mi gbọ́ wá lé orúkọ tèmi ò yí padà èmi ni Ridwanullah Muhammad Jami èké méje bàjẹ́ ní wákà Súnnà. Ìpàdé tó di ọjọ́ Wednesday ní mọ́sálásí ńlá Ọjà'ba nílùú Ìbàdàn pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run. Ma'a salam. Assalamu alaikum. Àwọn Yorùbá ní àtètè sùn látètè jí. Èrè díẹ̀ nìyí tí iléeṣẹ́ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìjọba omi tuntun 2.0 ṣe tètè mú ṣẹ́ṣe lórí ọ̀rọ̀ hajj 2024 kan gbogbo lè wà ní sẹpẹ́ torí pé ohun tá a bá ṣe lójú ọjọ́ ní bọ́sì ní wẹ̀lẹ̀mù. Àjẹ́ pé gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe hajj 2024 ilẹ̀kùn ti ṣí sílẹ̀ gbàgàdà báyìí láti tètè wá fọ́kọ́lẹ̀ kẹ́ẹ̀sì sanwó yín lójú ọjọ́ torí pé ààyè tó kù tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ ló ti ń sanwó wọn. Àǹfààní ìsọdíẹ̀díẹ̀ wà fẹ́nikẹ́ni tí ò bá ti rówó ẹ̀ lódidi kílẹ̀kùn yẹ ìyọ̀dá kó lọ sáájì 2024 tó tì. Ẹ má wàá fọ̀rọ̀ játa àmọ́ ẹgbẹ́ apá báyìí máa bọ̀ wá sí iléeṣẹ́ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ní hajj camp olódò Ìbàdàn. Tó bá sì jẹ́lé akéde ìpínlẹ̀ Ọ̀yọ́ ló bá yá sí yín lẹ́sẹ̀. Ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ wà ní former producers assembly nínú ọgbà ilé akéde oríta Basọ̀rún Ìbàdàn. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tètè máa pe 09040448451 09040448451. Ìrìnàjò hajj 2024 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ìrọ̀rùn ló máa bá àwọn tó ń fẹ́ lọ kó sàpè mí náà inshallah. olùkéde Ọ̀yọ́ State So kò bá jẹ́ lóyìnbó inshallah.